inú ọ̀sẹ̀ ni pé náhù alákọ̀ rẹ̀ pẹ̀lú ṣẹ̀ríà, náhù alákọ̀ rẹ̀ pẹ̀lú hadith, náhù ọ̀tọ̀ọ̀tọ̀ tíra ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, náhù alákọ̀ rẹ̀ pẹ̀lú usulul fiqh. So tẹ́ pé téèyàn ò bá gbọ́ náhù yìí kò lè gbọ́ ṣẹ̀ríà yìí. téèyàn ò bá gbọ́ oní Jurjani Abdulqahir rahimahullah ló fi sọ náà asrarul balaga rẹ̀ àwọn daqaiqu náhù lèyìn ò fi gbọ́ bàlágà yìí ní ò fi wá gbọ́ al-ijazul Qur'ani ní ò fi gbọ́ yìí. lápèjúwe tí a fẹ́ sọ lónìí ni pé ọ̀rọ̀ díẹ̀ nípa náhù tí ó tapọ̀ mọ́ al-Qur'ani àti àkídà. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ masáìlì tó ti tàn ká tí àfáà yìí náà dá sí, Shirbini náà dá sí, àwọn ààyè kan táwọn onínáhù tí wọ́n máa ń ṣọ́ra láti ṣe ìrọ́bù rẹ̀ in general bí lafzul jalala wọn ni marfu'un ala al-mansubi ala lafzul jalala fa'ilun marfu'un ala lafzul jalala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣọ́ra láti sọ àwọn èdè tí tó bá jẹ pọ̀ mọ́ ti Ọlọ́run àbí naibul fa'il pé fi'lun duriba mathalan kan ní mabniyun ala al-majhul rárá wọn ní pé ní la mafa'iluhu. so bẹ́ẹ̀ bá wọn ká bá mú àpèjúwe wá nínú tírà yìí níbi babul istithna al-munqati. ètò jẹ́ istithna ò ní pé àwọn lágbájá ṣe nǹkan àyàfi lágbájá ni ò ṣe, àwọn lágbájá wọn ò ṣe nǹkan àyàfi lágbájá ló ṣe. so ní babul istithna nínú nahul arabi tí mo rò pé ó ń wọ́n nínú gbogbo àwọn èdè yòókù. ẹ já mú ibi tí Shirbini ti sọ wá nínú tírà yìí pé bí wọ́n bí 725 sí 735 àbí nǹkan pages ni. ó ní bismillahir rahmanir rahim. àwọn àyà Kùránì tó ń mú wá ó tó bí mélòó kan. la tuwa'iduhunna sirran illa an taqulu qawlan ma'rufan. àyà alákọ̀ọ́kọ́ tó mú wá nù. ó fẹ́ tírìtì al-istithna al-munqati. ó tún mú wá pé ní inna ursilna ila qawmin mujrimin illa ala lutin inna lamunajjuhum ajma'in illa imra'atahu qaddarna innaha lamina al-ghabirin. ó jẹ́ àyà ẹlẹ́ẹ̀kejì tí Shirbini mú wá. ẹlẹ́ẹ̀kẹta ó ní qul la ya'lamu man fi s-samawati wal ardi al-ghayba illa Allah. so àti àwọn àyà mi gbọ́dọ̀ torí àsìkò yìí ṣe rí mẹ́tẹ̀ẹ̀ta àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní í ṣe pẹ̀lú hukumu, ó ní í ṣe pẹ̀lú sharia, especially istithna but torí àsìkò yìí tí n bá ní mo jẹ́ ní 1000 àyàfi 50 àyàfi 20 àyàfi 10 so èló ló jẹ́ ṣe gbẹ̀yìn yẹn ló jẹ́ ni àbí 50 yẹn á adìẹ mọ́ 20 tó wà lẹ́yìn rẹ̀. so ó ní àyà àtàkọ́kọ́ mú wá lọ́dọ̀ àwọn onínáhù pé a pa àwọn ọjọ́ lútù rẹ̀ àyàfi àwọn aráalé rẹ̀ àyàfi ìyàwó rẹ̀. ṣé ìyàwó rẹ̀ náà wà nínú àwọn aráalé rẹ̀? ṣé a jẹ́ pé ṣé ìyàwó rẹ̀ náà ní sí nínú ẹni tí wọ́n parẹ́ àbí ó wà nínú ẹni tí wọ́n parẹ́? so masala kan nìyí o. masala ẹlẹ́ẹ̀kejì níbi àyà tó ti sọ wípé ní qalu inna ursilna ila qawmin mujrimin. àwọn màláíkà tó wá bá Ibrahim alayhi salatu wassalam illa ala lutin inna lamunajjuhum ajma'in. ó ní àyà ẹlẹ́ẹ̀kejì tá a sọ. but àyà ẹlẹ́ẹ̀kẹta ó ní inni bara'un mimma tushrikuna illa rabbal alamin. so eléyìí náà jọ mọ́ àkídà pé ní innani bara'un mimma ta'buduna illa alladhi fatarani fa innahu sayahdini. èyí náà jọ mọ́ ẹjẹ́ torí tẹ́lẹ̀ yìí ń kéré ẹjẹ́ àkọ́kọ́ sọ tí àkọ́kọ́ yẹn gùn. ó ní ànábì Ọlọ́run sọ fún wa pé èmi ò bara'un mimma ta'buduna mo gbọ́ pa bọ́sẹ̀ níbi àwọn nǹkan mimma ta'buduna yani mina alladhi ta'buduna
illa alladhi fatarani àyàfẹ́ tó dá mi fa innahu sayahdini òní fọ́nà mọ́mi. Al-istisna ni pé gbogbo yín ẹ ṣe nǹkan báyìí àyàfẹ́ ni báyìí, gbogbo yín ẹ ò ṣe nǹkan báyìí ẹni báyìí ló ṣe. Ó ní mimma ta'budun, mo bọ́sẹ̀ nínú nǹkan tẹ́ ń sìn. Illa alladhi fatarani, ṣe istisna yẹn muttasilu ni àbí munqati'? Wọ́n ní àwọn àfọ́ onínáhù wọ́n ní munqati'u ló gbọ́dọ̀ jẹ́ pé ní ọlọ́run ọba ò sí nínú tí wọ́n ń sìn, ọlọ́run ọba kìí ṣe jíǹsù aliha tí wọ́n ń sìn, so kìí ṣe muttasil. tí n bá ní sìn gbogbo akẹ́kọ̀ọ́ ti dé àyàfi zaidu nìkan ni ò dé. Zaidu wà nínú jíǹsù akẹ́kọ̀ọ́, ara àwọn èèyàn lòun náà, òun náà wà lára wọn, akẹ́kọ̀ọ́ lòun náà, ṣùgbọ́n kò tí ì dé, òun nìkan ni ò tí ì dé. tí n bá ní gbogbo akẹ́kọ̀ọ́ ti dé, kẹ́tẹ́kẹ́tẹ́ ò sí nínú akẹ́kọ̀ọ́, kẹ́tẹ́kẹ́tẹ́ ò sí nínú akẹ́kọ̀ọ́, àjẹ́ pé istisna munqati'u nù irú ẹ̀ níbi irú àyà yìí. bàrí anẹ́bàárà mimma ta'budun, mo bọ́ pa bẹ́sẹ̀ kó nù tẹ́ ń sìn. illa alladhi fatarani, ẹni tó dá mi kò sí nínú jíǹsù nǹkan tẹ́ ń sìn, kò sí nínú jíǹsù ẹ̀yin tẹ́yìn ń sìn. alladhi fatarani fa innahu sayahdini. àwọn afáà kan sì ní rárá o, àwọn míì kì í sí gbogbo ẹ̀yẹn náà ni wọ́n ń ṣe ṣírù, àwọn míì wọ́n ń sin òrìṣà gẹ́gẹ́ bí àwọn kèfèrí Mákà lápèjúwe, wọ́n ń sin òòṣà, wọ́n sì ń sin Ọlọ́run. kí ló dé tẹ́ fi ń sin òòṣà? wọ́n ní mọ́nà àbúdò ìlàlú yuqarribuna ila Allahi zulfa, pé à ń sin àwọn òòṣà yìí, àwọn náà mọ̀ pé wọ́n ń sọ Ọlọ́run, ṣùgbọ́n kó lè bá a mú wa dọ́dọ̀ làwọn fi ń sìn wọn. àjẹ́ pé ní istisna muttasil nù. àwọn nǹkan tẹ́ ń sìn yìí tẹ́ ẹ wá ń dàpọ̀ mọ́ Ọlọ́run báyìí, mo yọ kó illa alladhi fatarani, illa alladhi istisna nù. so làwọn àfáà fi ní istisna takhsis ló jẹ́. àmọ́ àfáà yìí nínú ìgbìyànjú tó mo fi rí, but òun náà mú un lọ́dọ̀ Ibn Aish. Ibn Aish ni mo fi ṣe masters náà wà bẹ́ẹ̀. òun ló ní al-istithna takhsisun, amma al-munqati'u fahuwa istidrakun. kọ́ídà yìí Ibn Aish ni ó discover rẹ̀, so káwọn Ibn Malik náà tó wá máa lò. al-istithna ǹtí ń jẹ́ istisna takhsisu ni gbogbo akẹ́kọ̀ọ́ dé, àyàfi Zaidu nìkan ni mo yọ kúrò nínú ẹni tó dé. àmọ́ gbogbo akẹ́kọ̀ọ́ dé àyàfi kẹ́tẹ́kẹ́tẹ́, oní istidrakun kò jọra wọn. lákín ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ò dé. àfáà yìí náà lò, ó sì mú àwọn ẹ̀rí